Welcome everyone in Lagos, in Ogun State, and all over the Federation of Nigeria. Àwọn míì tún wá láti UK, láti olówòrò, àwọn èèyàn dé láti America, wọ́n ní láti Canada, wọ́n ní láti London, káàkiri from the whole universe. Láti wá sí ibi àṣekẹ́gbà ìsìnkú bàbá wọn Osolo, because when we are talking about the Osolo race, bàbá sọ̀rọ̀ nípa development, bàbá sọ̀rọ̀ nípa onígbà ẹ̀kọ́. More accused. Nobody here. Onígbà ẹ̀kọ́ àti gbogbo àwọn olóyè onígbà ẹ̀kọ́ tí wọ́n wà lórí. Onígbà ẹ̀kọ́ kábíyèsí ọba Dr. Sulaiman Adesina Ajiasare. Onígbà ẹ̀kọ́ ọ̀fìgbà kí n lọ. Mo kí gbogbo ẹ̀yọ́ olóyè o. Ọlọ́run ní fi ilẹ̀ nígbà náà. Àwọn olóyè o. Gẹ́gẹ́ bí mo ṣe ń sọ̀rọ̀ lẹ́ẹ̀kan. Nígbà tí jagunjagun wa kíkanjú ènìyàn bá ní akíwáyé, ẹni tó ṣe àṣírí ìlú Ìsọlọ, ó ń pè ní Ìsọlọ. Ìsọlọ náà ń pè ní Ìsọlọ. Bàbá wa akíwáyé ló jagun tí Ìsọlọ fi di ohun tó dà lónìí. Duly observed, mo ṣe kábíyèsí fún gbogbo orí adé tó wà nílẹ̀. Mo ní kádé ó pẹ́ lórí o, kí bàtà ó pẹ́ lẹ́sẹ̀, kẹ́sìn ọba ó jókòó pẹ́pẹ́pẹ́ o. Nírú gbogbo kábíyèsí, mo yí ká ọ̀tún, mo yí ká òsì orí adé o. Mo kí gbogbo olórí pátápátápátá. Mo ní ẹni ẹlẹ́ni ò ní gbà ṣe ní ṣe láṣọ àláwùrà rí. Olóríire pàtẹ́wọ́ jẹ́ ń gbọ́ jẹ́ kán gbọ́ l'Amẹ́ríkà jẹ́ kán gbọ́ ní Canada. Olóríire pàtẹ́wọ́ yẹn dáadáa, ìwọ tákọ̀dù òun lọ́wọ́ pàtẹ́wọ́ yẹn dáadáa. Ẹ̀rí mo wò lọ ṣáṣú Abdulgafar. Mo rí i pé nígbà tá a tún débi báyìí náà àwọn ọ̀yà wa ló tún pọ̀ níbẹ̀. Wọ́n pàtẹ́wọ́ fúnra ẹ̀. Ó yẹ wọ́n pàtẹ́wọ́ fáwọn ọkùnrin, ẹ pàtẹ́wọ́ fáwọn ọkùnrin. Àwọn bàbá wa torí pé ẹ̀yin ọkùnrin mo gbé fún yín ẹ̀ ń ṣe bẹ̀bẹ̀. Abẹ́ẹ̀rí bẹ́ẹ̀ ṣe manage gbogbo àwọn ọ̀yà wa bó ṣe fine tó beautiful. Kò rọrùn láti maintain obìnrin nísìnyí. Standing on all protocols duly observed, mo ṣe kábíyèsí. Aṣọ pọ̀pù bíi sí ìlú rẹ̀. Ọmọ òbí tó bá fẹ́ fẹ́lẹ́, wọ́n lè máa fi fún wa lọ́wọ́ lókè ìjọ ìjọba. Bàbá tó bá ní sí ìlú rẹ̀. Wọ́n lè máa mú ìrọ̀rùn tó bá ní ìlú ìjọba. Àìlọ́ àti ìṣò, mo fẹ́ yí kálẹ̀ bára. Mo ní pẹ́jẹ́ ṣẹ̀lú. Àgbàní àkúrú ìwọ̀n ìgbàgbé ṣọba. Mariana, ṣùgbọ́n nígbà òwúrọ̀ àti àwọn òṣèlú, àwọn ọmọ yìí dákòtò. Ṣùgbọ́n bá dáwọ́ òní. Of Osolo, ẹ ṣé púpọ̀ púpọ̀. Thank you, Adelaja Agbabika. Thank you, God bless you. Yàtọ̀ kí gbogbo ẹbí Alákejì family, gbogbo ẹbí máa gbójúlógún.
Osolo Chief Security, thank you so much. Then all Agbabika's family in the name of Alhaji Chief Oba, we welcome you once again to this meritorious event of our loving father. Bàbá wa dáadáa tó jẹ́ pé gbogbo èèyàn ló ń sọ̀rọ̀ wọn ní dáadáa. Ọlọ́run jẹ́ àgbáyé ire káyé ó máa ní wá lára. Gbogbo àwa tá a bá máa dàgbà Ọlọ́run jẹ́. In the name of His Excellency Mr. Babajide Olusola Sanwo-Olu, Governor of Lagos State, our honorable Stable of Red Road, Nigeria. Honorable Tayo Ayinde, you have been there for us over these years. Hello. Gbogbo wàhálà tẹ́ ń ṣe làwa rí. And if you want to confirm and testify, you can listen to Bond FM 92.9 every Wednesday. Láago mẹ́fà sáago mẹ́fà àbọ̀. Ẹni máa ń rìn ní ẹ̀ tí gbogbo aráàlú Èkó máa ń gbọ́ every blessed Wednesday, 6 to 6:30 p.m. From the office of the Commissioner for Information and Strategy, Mr. Gbenga Omotosho, and the Permanent Secretary of the Ministry, Baba wa Ọba Taiwo, Lamina, Adeshina, Olórúbà tìlú Àgbòyìtù, Orúbà kìíní, Orúbà kejì, Orúbà kẹta. Mo fi Ọba Aládégà, mo fi kí bàbá mi Ọba Lamina, Olórúbà kejì kábíyèsí o, Kẹ́mi Ọláìgún, ikọ̀ kò ní ṣẹ̀mí fún wa. Oníwọ̀lú, Olú of Arárọ̀mí ẹlẹ́ran ọ̀gbẹ́ni Bẹ̀jùlẹ́kì wà lọ́wọ́ kábíyèsí o, ẹ̀mí ilé àgùnfún wa o, ikọ̀ kò ní ṣe é fún wa o, ìgbà arọ́wọ́ ilẹ̀ máa fi dẹ́gbẹ́ra, ikọ̀ kò ní ṣe yí o. Also recognize Engineer Prince Abdul Lateef Ibrahim Arẹ́gbẹ́ṣọlá Ọba elect Ọ̀bẹ̀lẹ̀. Tí ó bá abálọ́tọ́, ó ti dájọ́ òbí. Aṣọ tọ́pù fi sí ìlú rẹ̀. Ọmọ òbí, ó bá fẹ́ fẹ́lẹ́. Ó lè máa fi fún alẹ́ ọ̀rọ̀ kẹrẹ̀ ìjọ ìjọba. Bàbá tó bá fi sí ìlú rẹ̀. Ó lè máa mú ìrọ̀lẹ́ ó máa mú ìlú ìjọba. Àìlọ́wà sí ìjọ ìjọba. Ilé tó kù máa fi sí ìlú rẹ̀. Àwọn ọmọ bá ní ọmọ náà wá ní ọmọ bá ní. Lápẹ́lẹ́ ọ̀rọ̀ yìí ní àwọn akọ̀wé. Lápẹ́lẹ́ sí ìjọ fi ọ̀rọ̀ ọ̀gbẹ́. Lọ́pọ̀ bá àkárí sí ìlú rẹ̀. Àwọn òbí. Wọ́n bá dábàá ní ìjà. Ẹni tí máa lọ, ìyá ni máa lọ. Ìyá ń tẹ̀ka àwọn akọ̀wé orí rẹ̀. Gbogbo tó lè bá dí. Ìyẹn tó bá yìí wọ àwọn ìlú. Ìrọ̀lẹ́ bá sí bọ́ọ̀lù. Ọ̀rẹ́ wà sí ìlú ìṣẹ̀lẹ̀ ayẹ́kẹ́kẹ́. Ẹ má ti àwọn ẹlẹ́yà àìlẹ́ ìgbà wọn. Ilẹ̀ ìlú ojú. Ìwọ́sọ̀ fún ìlú ọjọ́ ọjọ́. Ìjọba ìgbọ́dọ̀ bó bá ti lọ. Òkú àyè. Wọ́n ti gbogbo àwọn ọkù. Ọmọkọ̀ náà ọ̀pọ̀ tàbí ìjọba òwúṣe. Ibi máa bí i ṣe ọ̀rọ̀. Ibi máa bí i ní àwọn ẹ̀sìn.